Ẹ káàbọ̀ sí ìkànnì tá a tún wà lónìí ní Reliable TV tó kárí ayé. Lórí ètò àwọn ọmọ ọ̀dọ̀ àlá tí wọ́n pe àkáàbọ̀ sí lẹ́ẹ̀kan sí, ó tójọ́ bíi mẹ́ta kan ṣàlàáfíà lẹ́wà sí dáadáa lábáyé o. Tọkùnrin tóbìnrin tí ẹ̀ ń wò wá ní Áfíríkà, ní diaspora, ní káàkiri gbàgbálá ayé, a ṣe good morning, good afternoon, good evening. Ibikíbi tí ẹ bá wà ń bẹ, ẹ ṣáà ti mú tẹ̀yìn ní bá àti kéyìn yìí. Àmọ́ ìbéèrè mi rèé o, wípé ká tó dọ́mọ ẹyẹ lóró, kò yẹ ká fọ̀rọ̀ ká fi rọra ẹni tí ó bá jáde lè kanná, ẹja kọ́kọ́ já ná kó lè mọ feelings ọba tí wọ́n bá jáde lè kán bó ti rìn lára. Ó ṣe ní láàánú. Condolences. A fi gbólóhùn ránṣẹ́ láti Reliable TV sí ìlú Ondo, ìpínlẹ̀ Ondo, ní ìlú Ọ̀wọ̀ pẹ̀lú ìtúsílẹ̀ láìpẹ́ tí àwọn agbébọn, àwọn kan láàmọ̀ wọn, àwọn tán mọ̀ wọ́n tí wọ́n yà wọnú chọ́ọ̀chì tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn. Ẹ wo bíbẹ̀ ti rí. Lè rí òkú àwọn èèyàn tọkùnrin tóbìnrin wá di tajá ó di tàgbò, ẹ̀jẹ̀ wá ń sàn ṣàràṣàrà bí àgbàrá òjò nílé ìjọsìn St. Francis ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ kí n kí gómìnà wa ó gbéra pa láti Àbújá ó padà wálé ẹ̀ka rẹ̀, a good leader, a good example, seriously. Lọ́wọ́n lórí tá a fẹ́rẹ̀ ní Nàìjíríà tí gbogbo máa ń ṣe báyìí yóò mọ̀ dáa bí wọ́n ti pe Honorable Rotimi Akeredolu náà ló gbéra láti ìlú Àbújá tó sì ti wálé nítorí pé àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ wa ni wọ́n ṣe àgbákò. Ẹ wo bó ti rí, wọ́n yìnbọn, gbogbo wa ti rí tẹ́lẹ̀ kìsẹ̀pẹ̀sẹ̀ ń gbọ́n Reliable TV bí wọ́n ti ń dé, bí àwọn ọmọ ìjọ St. Francis tí wọ́n fẹ́ sàsálà fún ẹ̀mí wọn tí wọ́n ń sá jáde tí wọ́n ń dojú ìbọn kàn wọ́n láìsí ìrànú ògbé ẹwẹ̀ jẹ́ ńlẹ̀ẹ́lẹ̀. Àwọn wo ló wá? Àwọn ìyàwó ló wá? Ṣé ìjà ìsìn ló bí àwọn takobọ̀n wá? Ṣé ìjà pé Nàìjíríà gbọ́dọ̀ pín láwọn tí wọ́n kó ìbọn wá? Ìbéèrè tí mò ń béèrè ni wípé ṣé pátì anti-party àwọn ẹgbẹ́ òṣèlú apá ọ̀hún apá àbí sáwọn ni wọ́n kó ìbọn wá? Ṣé kí wọ́n bá bàa dìbò 2023 ni wọ́n kó ìbọn wá? Kí ló fa ìbọn ìjọ St. Francis ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo? Ẹ wò, ọmọdé ń bẹ́ńbẹ́, àgbà ń bẹ́ńbẹ́, lọ́kọláya ń bẹ́ńbẹ́. Àwọn tí wọ́n parí iléèwé tí wọ́n fẹ́ bóyá tí wọ́n fẹ́ lọ sí róòlù youth cup wọ́n bẹnu wọn lọ́jọ́ tá a wí. Àwọn tó ń ṣe wedding tí wọ́n fẹ́ wá sí ìdúpẹ́ Thanksgiving wọ́n wà náà tí wọ́n rí ikú òjijì ní ìjọ yìí lọ́jọ́ tá a wí. Ẹ jẹ́ ká wò ó, àwọn ọmọ kéékèèké tí wọ́n wà ní àgbàrá ẹ̀jẹ̀ náà ìjọ yìí tí wọ́n tí ì mọ ibi tí wọ́n ń lọ lóde ayé, wọ́n wà náà tí wọ́n ṣàgbákò ìbọn àwọn tí wọ́n wá lọ́jọ́ náà. Àwọn wo ló wá bá ti wí? Nígbà tí wọ́n ṣiṣẹ́ ibi tán ibo ni wọ́n gbà? Àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ security agencies ní ìlú Ondo níbo la wà lásìkò yìí? Sórí omi ni wọ́n gbà wọlé, inú àtẹ́gùn bọ́ọ̀nà ti dé gan. Ní ìlú Ondo, Èkìtì, Àkúrẹ́, Ọ̀ṣun, Ọ̀yọ́, àmọ́ bóyá Ọ̀yọ́ ń bẹnu àwọn ìlú tí wọ́n bẹ ń lú òkè tí wọ́n fi tìfẹ́tìfẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò tá pè ní àmọ̀tẹ́kùn. Àwọn commandant àtàwọn officers àmọ̀tẹ́kùn lásìkò níbo lẹ́wà tí wọ́n fi kóbọn wọlé. Tó ń gbomijé lójú mi rèé àti ẹbí èmi ni wípé pray for Nigeria, pray for your nation, pray for your Nigeria, ask for one love, unity and love la fẹ́ Nigeria, a fẹ́ ká wà ní ìṣọ̀kan. Pray for Nigeria. Ẹ já gbàdúrà fún orílẹ̀-èdè wa.
ó jẹ́ káwọn ará bíi lọ sí church lọ́jọ́ yẹn kí wọ́n lọ sí church ó dá lójú pé gbogbo àwọn tí wọ́n jẹ́ alàgbà àlùfáà lọ́jọ́ náà pray for Nigeria yóò wà nù tí wọ́n lọ fún lọ́jọ́ tá a wí àwọn akóbọ̀ wọlé wọ́n sì pa wọn dànù bó làdúrà Nàìjíríà ṣe á gbà bọ́rọ̀ bá rí bákẹ́rin láàrin ẹ̀kún àṣìṣúnú òun ló burú ju ìta àṣù síta lọ wọ́n ń gbàdúrà fún Nàìjíríà àwọn tí wọ́n ń gbàdúrà fún Nàìjíríà a sì kóbọn alọ́lẹ̀ pa wọ́n. Elédùmarè kò sọ̀rọ̀ mi jọ wá àjọgà ajagun malẹ̀ olúwo ọ̀run Jésù Kristi mo kí ọ́ mi ò wá o olúwa wa tó dá ọ̀run àtìlẹ̀ òkú sọ̀rọ̀ mi tó wá o torí pé wọ́n ní omi láyé ńgbà náà ìyẹ̀pẹ̀ wá tàn ká láfi wá ní ilé ayé wọ́n ní ọlọ́run àbí sùúrù torí ńgbà táwọn oníbọn ń bọ̀ ọlọ́run máa rí wọn lásìkò náà kí ló rí tí Elédùmarè ò dí wọn lọ́nà kò bá pa wọn kí wọn tó dé chọ́ọ̀chì kì í ṣe pàǹdí à ń blame ọlọ́run Olódùmarè torí pé láti ilẹ̀ wá tá a ti kéré láti mọ àpèjúwe ọlọ́run pé ọlọ́run ní sùúrù atọ́jú oníwà ibi atọ́jú ìkà títí dìgbà tí ó ṣẹ̀sìn mọ́ bẹ́yìn tí a jẹ́ kìrìsìtẹ́nì òdodo àwa àjọ kan àwa tí a ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọmọ ìjọ onígbàgbọ́ wípé ẹ má bànújẹ́ o ẹni lọ́kàn wípé ọlọ́run wà bíi tàtijọ́ o àwa láàsì ọlọ́run bíi tàtijọ́ ọlọ́run ń bẹ o ọlọ́run olú ìjọ mímọ́ Celestial Church ó ń ṣiṣẹ́ ti kérúbù wà bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ti CAC the Apostolic Deeper Life ọlọ́run ìjọ Redeem wọ́n ń ṣiṣẹ́ àwa ọmọ ìjọ nìkà lẹ̀ níbi tí a ò sin ọlọ́run bíi tàtijọ́ ọlọ́run fẹ́ràn lọ́rọ̀ o ó wo bí ó ti dájọ́ o àwọn àlùfáà orí pẹpẹ àtàwọn ọmọ ìjọ tá a jẹ́ ìkà táláṣẹ ńlẹ̀ yìí náà tó wá ń jọ wípé àdúrà ò gbà mọ́ wọ́n wá ń kó ìbọn wọ ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ ìyà sọ́dọ̀ àwọn mùsùlùmí mo ká mùsùlùmí òdodo ń bẹ àní rírò ẹ̀ lágbára ọlọ́run àní rírò ẹ̀ lágbára ànábì ìjàlá abítàrí yìí kò ní dọ́dọ̀ wa o tó bá jẹ́ lásìkò jímọ̀ tàǹkì jímọ̀ náà lọ nákòbọ̀ mọ́wọ́wọ́ mọ́ sáásí bó ni ó ti rí lára wa àmọ́ bá a ti wò ní Reliable TV lórí ètò àwọn ọmọ ọ̀dọ́ ayé à ń wòye pé ṣé ìjọ kìrìsìtẹ́nì ni wọ́n ń fókọ̀sì ni sáwa láṣẹ wọn ni àbí ìjọba Nàìjíríà ló ṣe àwọn olówó à ń di nísàlẹ̀ odò gan àwọn olówó à ń di ìkà tí wọ́n ń ṣèkà yìí ń táwa ọmọ Ọlọ́run mọ̀ ẹ mọ̀ mí kan ẹ mọ̀ sọ bí kò sọ Ọlọ́run o àwọn tí wọ́n kó wọn wọlé àtàwọn tí wọ́n rán wọn kí wọ́n kó wọn wá sí Ondo sí St. Francis nílùú Ọ̀wọ̀ Elédùmarè rí wọn o Ọlọ́run ọba mi ó máa ń tó ṣe ẹ gbàgbé àwa márìndín lẹ́lẹ́dùmarè nígbà tí ẹ̀san ò bá dé kíákíá náà ni ebi ò wá bẹ Ọlọ́run wọ́n bẹ Olódùmarè kó jẹ́ kí ẹ̀san náà kí ó yá ní kíákíá kí ojú àwọn àṣekà yìí kí ó tètè rí bí kó rẹ̀sìn ní wàrà ń sísá. Àkọlé wọn bàdà ló kọ mi o èmi ló ń fẹ́ àbọ̀rẹ́ àdàdéwò rẹ̀ mọ́ ìdọ̀bálẹ̀ là kí wọ́n fẹ́ òye ẹ̀rẹ̀ bá kí wọ́n nàró ẹ̀bọ̀ra burúkú òní ó gbọ́rọ̀ wọn lásọ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí Isele Ilu Owo ẹ ṣeun o ṣe sẹ́nẹ́tọ̀ lápò wọn àbí olùdíje ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban wọ́n balẹ̀ gà sílùú Ọ̀wọ̀ lóńdó nígbà tí àwòdìdé láti wá sí ìkẹ́dùn èmi náà kì í ń bẹ aṣíwájú ẹ káre gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó dẹ̀ pa ní fídíò tí wọ́n fi débẹ̀. Aṣíwájú Bọ́lá Tinubu nínú wọn. And this is the Vice President Osibanjo. Fuck, Jesus. Bá a ti rí inú àdó ìkájẹ̀kù tán lọ àbọ̀ àti olùgbòwò ẹ̀ sáwọ́. Èwo tún ní ásídẹ̀ǹtì ọkọ̀ àwọn security convoy tí wọ́n wá tán tún gbé dìgbàdìgbà tẹ̀wọ̀ tán. Sáwọn tí wọ́n kó wọn wá wọ́n tún ṣe àṣàsí ni àbí kí ni ká pé Elédùmarè ò ní sùn ní tó ń dá lójú ni o torí wípé tó bá kó ọkàn àdán
yóò fi rọgbà igi láṣẹ lọ́wọ́ ọba. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ṣé o nítòó kò lè rẹ̀ mí ẹ má gbàgbé àti èyíkéyìí inú tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí táwọn náà bá fi ṣọwọ́ sí ìpínlẹ̀ Ondo kò lè rẹ̀ mí o ẹni tí wọ́n ní ó ṣe tó lóun lè ṣe tó méje olọ̀rọ̀ yìí ń jọba yìí o ẹ má wàá jẹ́ ojú ohun tí àwọn èèyàn ń wò wípé political gimmicks ìwọ́n mọ́ wá ká lè dìbò fún ó lè jọ́ ó sì lè mọ́ jò náà àmọ́ síbẹ̀síbẹ̀ múrọ̀ wá o ẹ jẹ́ kí a mú ààbò àwọn ọmọ Yorùbá ní ọ̀kúnkúndùn tó wípé à ń fún wa lówó lásìkò tí à ń campaign ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ kẹlẹ́ ti fún wa ní lásìkò insecurity ìbásàn ṣáájú ìgbà tẹ́ wá ń fún wa lówó yìí tí ẹ̀jẹ̀ wá sàn sòròsòrò ẹ wá wò ó ọ̀sáwò ìwòrìwò ohun tá a bá dìjọ wò igun ní igun ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì pẹ̀lú kankan Ààrẹ Ọ̀nà Kakanfò ló wọ́n fẹ́ o. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá aṣáájú gbogbo olórógun lámọ̀ ìsì ẹ má sùn àkíyèsí mo ní wàá pè ọmọ yín ni mí ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ mọ́. àpásájá náà já fúnra ìjà ó jìn bónílé ò bá fúnra olè ní oko aláwọn ẹ̀ṣọ́ aláàbò Ààrẹ Ọ̀nà Kakanfò bíi Àmọ̀tẹ́kùn a ní Oòduà People's Congress a ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ ọdẹ tí wọ́n lè dáàbò wá lẹ̀ Yorùbá ọ̀dọ̀ tèmi mú mọ̀ àwọn ọmọ tọ̀dọ̀ tí wọ́n lókè ọ̀yà bó láti ṣe tí ààbò tó dájú yóò wà lọ́dọ̀ wa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ dákun ẹ jìbù rẹ̀ ń bẹ̀ ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ fòyà ọmọ akínní ya mọ̀ ẹrù kì í bági òsè atẹ́gùn ò lè gbé ẹ wá wò ó láwọn ọmọ Yorùbá ń tilé tòkó èmi ọba ọ̀rọ̀ ọba èdè ní gbogbo ibi tí wọ́n ti ń mọ̀ mí 104.5 Fame FM nílùú Ìpájà tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ń bẹ̀ connected to Reliable TV nìkan tá a tún wà yìí náà a mọ̀ jára wa sáwọn ibì kan bàbá gbàgbé ọ̀rọ̀ àná àlẹ́ rẹ̀ bá ṣeré o. Ajìjàngbara ọjà fẹ́tọ̀ ọmọnìyàn tí gbogbo ayé ń pè ní Olóyè Sunday Ìgbòho ṣá owó bàbá dámì àlàáfíà rí àlàáfíà yọ kó máa fẹ́ sí wọn níbi tí wọ́n wà ní tí wọ́n wí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ló padà ń jẹyọ yìí o ọ̀rọ̀ àgbà àtọ̀rọ̀ ọmọdé bí ò bá ṣe lóòrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ nígbà tí Olóyè Sunday Ìgbòho ń jà káàkiri fitafita eyín ò lórí wípé ẹjá dàbòbò wá ń bí àwọn Fúlàní ti sáré ńgbà náà àti lé wọn síwájú ní gbogbo Ìbàràpá méje Èrúwà Igbó Ọ̀rà Ìdèrè Ayétẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àti lé àwọn bòròró tí wọ́n ń ṣọṣẹ́ àwọn ọ̀làwọn bòròró ni wọ́n wá sọ́wọ́ sílùú Oǹdó àwọn ọlọ́pàá sì ń ṣèwádìí àwọn tí wọ́n wá àmọ́ àjẹkú lánàá ọmọ kú lónìí ta ni òṣà ìmọ̀ wípé àjẹ́ àná olópọ̀mọ́ ta ò jẹ Ìgbòho àmì ó wà báyìí tí a káàmpù rẹ̀ síbẹ̀ tí gbogbo ohun tí à ń agitéètì fún tí ò lè wọ́ọ̀kì mọ́ agitation táwa ń sọ ọmọ Badàpọ̀lá wọlé tá à ń wí yìí kì í ṣe pé mò ń tẹnu mọ́ Odùduwà nation tipátipá o bó fara mọ́ Odùduwà nation tó bá jẹ́ òun ló lè gbà wá mo ṣe tán o bó fara mọ́ One Nigeria tó bá jẹ́ pò náà ló lè gbà wá àmọ́ bá ti ń wo One Nigeria yìí àtàwọn tá à ń gbọ́ káàkiri lórí wípé kọ́mọdé ṣọ́ra kágbà ṣọ́ra ṣé One Nigeria ṣe lè wọ́ọ̀kì àwọn aráàpì ọya wọ́n fìfẹ́ hàn síra wọn àwọn ọmọ Yorùbá a ti ṣètò rí ní Reliable TV tẹ́ bá rántí tá a sọ̀tàn Lísàbí Agbòǹgbò Àkàlà lórí kàńtà wa yìí Awólọ́wọ̀ ní tó fún àwọn Fúlàní láàyè nígbà tí a gba òmìnira 1960 ní Nàìjíríà tẹ́ bá rántí tá a ní ta ló ṣépè fọmọ Yorùbá abiyamọ ọ̀dájú wo ló ṣépè fáwọn ọmọ Yorùbá ẹni tó ṣépè fọmọ Yorùbá wípé èdè wa ò ní yéra àwọn tí wọ́n gégùn fún gbogbo ọmọ Yorùbá wípé àní gbọ́ra wáyé wípé tí gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà tó kù tí wọ́n bá ti ń gbọ́ra àwọn ọmọ Yorùbá ó máa gíù tí wọ́n fi túnà burúkú tí wọ́n fi ṣépè fún alẹ́ Yorùbá àmọ́ bóyá wọ́n ń bẹ láyé àbọ̀ ti kú o àmọ́ èmi ò rọ̀ gbọ́ àwọn àgbà Yorùbá látòrí Ọ̀jájá kejì
ọba adéyẹyẹ kábíyèsí o ọ̀nìrìsà ń bẹ̀ ń fẹ̀ kàdé ọpẹ́ lórí kí bá ti ọpẹ́ lẹ́sẹ̀ kẹsì ọba kò jẹ́ kó pẹ́ mo rí pé yẹn náà gbóhùn sókè láàárọ̀ yìí ọ̀nà fífẹ́ lórí pé káwọn gómìnà kí wọ́n sọ̀rọ̀ gbogbo wàhálà ti wà tipẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n lọ lé sílé Sunday Igboho wọn bàbẹ̀ jẹ́ kò sẹ́ni tó fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ nígbà náà àmọ́ lásìkò yìí tó bá jẹ́ pásìkò ọ̀rọ̀ ti tó ń bo la fẹ́ yà sí ṣẹ́bọ láàrú ni ètùtù gangan là á gbé ilé àlù àwò làáwọ̀ àwọn àfa ńláńlá ẹni Ọlọ́run tí à ń sọ bẹ́ẹ̀ tó sì rí bẹ́ẹ̀ àwọn wòlíì tí wọ́n pe Jésù tó sì ń dá wọn lóhùn orí òkè àdó àwò la lè lọ gan ṣé títí Babalọ́lá ni ní Ẹ̀rìn Èkìtì ń bo la lè lọ láti lọ lè bẹ àwọn tí wọ́n ṣépè fún ìran Yorùbá wípé èdè wa ò ní yíra wa àwọn èdè Haúsá ń yíra wọn lókè Ọya bẹ́ẹ̀ náà ni ti àwọn tí wọ́n jẹ́ Ìgbò wọ́n ń gbọ́ra wọn yé àpẹẹrẹ pàtàkì láàrin gómìnà Wike tó jẹ́ ti Rivers State gómìnà Tambuwa èyí tó jẹ́ ti Sokoto tí wọ́n jẹ́ ọ̀rẹ́ minú láàrin ara wọn ẹ̀rí pé wọ́n ti close tipẹ́tipẹ́ tí kì í sọ̀rọ̀ 20 years ago politically they have been good friends àmọ́ ńgbà tásìkò máa tó fún Tambuwa Wike ṣe báyìí nígbà tó tásìkò fún Wike Tambuwa jẹ́ kó yé Wike wípé ará òkè Ọya lòun Haúsá làwọn àwọn kì í dalẹ̀ ara àwọn ó sì yà síbi tí ó yà sí láàrin ìṣẹ́jú 5 péré Tambuwa jẹ́ ó yé àwọn ará alẹ̀ Haúsá wípé Haúsá ni mí ìwọ́n tẹ̀lé yín Yorùbá ni láti yà kúrò lẹ́yìn Yorùbá ẹ dákun lórí Live TV lórúkọ àwọn tá a jọ ń ṣiṣẹ́ kàn níta wà yìí àwọn ọmọ Yorùbá bò láti ṣe ná Yorùbá nation tá la fẹ́ gbà tí àbá fàyè lẹ̀kọ́ ọmọ Yorùbá kó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ní Nàìjíríà tá la ti fẹ́ kúrò yìí ǹjẹ́ gbígba Yorùbá Republic só lè rọrùn àní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àní ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò àní wọn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá torí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá ó jẹ́ kí ikú tí ó wọ ìjọ St. Francis kó dùn wọ́n ó jẹ́ kí wọ́n tètè gbéra láàárọ̀ àná ọjọ́ ìsinmi tọ́rọ̀ náà ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n jẹ́ gómìnà lókè Ọya ǹjẹ́ a rí wọn lòdò wọn lè wá torí pé kò kàn wọ́n ajá mọmọ tó ẹ̀ fún lọ́mú ó mọ tòdò Ọya ó mọ kì í mọ́lẹ̀ Aṣíwájú òkè yín o ẹ kú dìde ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ẹ káre Yorùbá ní Yorùbá lè ní àmọ́ màá rọ àwọn ọmọ Yorùbá tètè wa ò bá padà yíra wa kí mọ̀ wa ó ṣọ̀kan kámọ̀ bí táyà sí Professor Banji Akintoye sáwọn là ń tẹ̀lé Sunday Adéyẹmọ Ìgbòho ṣé Yorùbá nation gangan là ń sọ ṣébẹ̀ là ń lọ gangan ṣédè wa yíra wa àbí wọ́n Nàìjíríà ńlá wa Ṣaṣíwájú Bọ́lá Ahmed Tinubu la fẹ́ tẹ̀lé tí a bá ṣe ìmọ̀ àṣọ̀kan tí a bá ní ìmọ̀ kan tí ó ṣọ̀kan Yorùbá yóò padà lùsì ńlẹ̀ yìí àwọn Fúlàní àtàwùsá àwọn ni wọ́n padà jẹ́ dominance ní tí Yorùbá ń pè ní ẹni tí tó gbalẹ̀ kan àwọn ni ó padà darí wa o nígbà táwùsá ti ń claim tipẹ́tipẹ́ wípé we are born to rule Yorùbá ńkọ́ we are born to slave Yíbò ńkọ́ they are born to slave Yorùbá ò ní ṣerú táwọn bàbá wa bá ṣerú èmi ò ní ṣerú àwọn ọmọ mi ò ní ṣerú aya mi ò ní ṣerú wọn kì wá ń lọ o èèyàn ọmọ Yorùbá wọn ní àkíyèsára báyìí wípé nínú oṣù June tá a wà yìí wọn ní kónílé gbélé ká má rìnrìn alẹ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wà nínú Live TV ẹjọ́ ẹ gbọ́ kìlọ̀ kẹ́ ẹ mú un lò June 12 ní ìrántí MKO Abíọ́lá àwa iná ládàlẹ̀ rẹ̀ olóògbé MKO Abíọ́lá June 1993 adàbònú ọmọ Yorùbá náà lọ́wọ́ ń bẹ̀ gbogbo wa là lọ́wọ́ ń bẹ̀ gbogbo wa là lọ́wọ́ ń bẹ̀ bí Nàìjíríà ṣe dàrú gbogbo wa là lọ́wọ́ ń bẹ̀ o ẹ má bínú o gbogbo ìdílé tó pàdánù ẹ̀mí ní St. Francis ní ìpínlẹ̀ Ondo àníwò ẹ̀mọ́ àgbàdo Olódùmarè ìlú Àkúrẹ́ ìjọ Celestial Church àríwọ̀n láàárẹ̀ wọn sáré káàkiri ilẹ̀ Yorùbá ò ní gbóná o gbogbo àwọn ẹni ìka ẹni bí Olódùmarè ló bá wá sí ọmọ àgbà lọ́lọ́run ọmọ Yorùbá
àwa Yorùbá ọkọ̀ wa bá balẹ̀ ńlẹ̀ yìí àmọ́ ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí ẹ wà lórí ìkànnì wa tẹ́ ń wo arákùnrin yìí ní Isele Ilu TV, ẹ subscribe sórí kọ̀ǹtà wa, ẹ like page wa, ẹ like ètò yìí, ẹ comment, ẹ sọ̀rọ̀ níbo lẹ́yìn yà sí, ṣé ká ṣe debate ṣé Yorùbá nation ló lè ṣe àbíwọ́ Nàìjíríà, ibo ni ká yà sí lọ́nà méjèèjì. Àbúrò ní wọlé mi kò ní wọlé yín lágbára Ọlọ́run, yóò kù díẹ̀ kàn mú. Àpárá ewúrẹ́ kì í jẹ́ àpò ewúrẹ́, àpárá àgùntàn kì í jẹ́ àpàgùntàn, ẹnu ńlẹsẹ̀ fi ń pẹ̀kú ojú ọ̀nà. Alùpùpù owó alùlùgbàjá òkú kì í rọ́wọ́ dífá, ẹ̀yìn ẹ̀dìyẹ kì í rọ́wọ́ dì mọ́ra. Orúkọ péré ń tọ́ka, ànàmọ́ ń tọ̀gà. Yóò máa kú díẹ̀ kí ìbànújẹ́ kó wọlé wa. Ó wà ní Bíbélì àti Kùránì. Èrè o. Thank you so much. God bless you.